ẹ jọ̀nà ẹ̀yin mélòó lẹ ti wo mo fẹ́ tó ṣó lórí Damilọ́lọ́run TV ẹ̀yin mélòó lẹ ti wo mo fẹ́ as in mo fẹ́ orí Damilọ́lọ́run TV náà ti ń ṣó ẹ̀ ibẹ̀ lẹ ti máa rí wò ẹ̀yin mélòó lẹ ti wo múvì mo fẹ́ yẹn kẹ́ wá sọ review yín fún mi àǹtí dámì nǹkan tẹ́ ẹ dánwò ní múvì yẹn ẹ má dánwò lójú ayé o ṣé ẹ̀ wá ìmì ni ẹ má dánwò lójú ayé nǹkan tẹ́ ẹ dánwò ní múvì yẹn ẹ má try ẹ̀ wò lójú ayé o ẹ lọ ń ṣe ọ̀rẹ́ pẹ̀lú ẹ̀sìgì boyfriend yín àṣàṣàù olúwa o kò tí ẹ̀ lè ọ̀nà kò lè ṣẹlẹ̀ lójú ayé báwọn ṣe máa bá ẹ̀sì boyfriend mi ṣe ọ̀rẹ́ àṣàù náà ṣé nǹkan tí mo sọ kò lè yé yín ẹ lọ sórí Damilọ́lọ́run TV kẹ́ lọ wo mo fẹ́ tẹ wá ti wá wò tán ẹ wá drop review yín sórí under comment ẹ jọ̀ọ́ ẹ lọ wo movie yẹn ẹ lọ wo mo fẹ́ lórí Damilọ́lọ́run TV kẹ́ wá lè understand nǹkan tí mo sọ pé kíní yẹn ó ń dùn mí gidigidi ẹ má dán nǹkan tẹ́ ẹ dánwò yẹn ẹ má dán wò lójú ayé o ẹ má dán wò ẹ lọ ń bá ẹ̀sìn ẹ lọ ń bá ex boyfriend yín ẹ lọ ń bá ṣọ̀rẹ́ kò lè yé yín ẹ lọ wo múvì yẹn ẹ lọ wo múvì yẹn ẹ lọ sórí Damilọ́lọ́run TV kẹ́ lọ wo mo fẹ́ ó ń ṣó lọ́wọ́lọ́wọ́ lórí channel yẹn báyìí ẹ lọ wo mo fẹ́ nǹkan tí mo sọ kó lè yé yín dáadáa láti wá wò tán ẹ wá drop review yín sórí comment yìí